Otasansan rédíò and TV a wà lórí Facebook àti YouTube bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ wa bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa wò wá. olólùfẹ́ wa níkànnì Otasansan TV lórí YouTube ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ rí pé bí nǹkan bá ṣe ń lọ òun náà ni a máa mú wá fún yín níkànnì Otasansan TV láì jẹ́ pé kẹ́yìn náà kẹ́ ẹ máa tẹ̀lé bó bá ṣe ń lọ kẹ́ ẹ máa tó ń ṣẹlẹ̀ lágbègbè yín lórí Nàìjíríà àti káàkiri àgbáńlá ayé. Eléyìí tí a tún mú wá fún yín òun náà ni ti ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí bàbá Ìjẹ̀ṣà gbajúgbajà òṣèré aláwàdà ni ìyẹn bàbá Ìjẹ̀ṣà látàrí bí wọ́n ṣe fẹ̀sùn kàn pé ó fipá bá ọmọdébìnrin kan lò papọ̀ ní ọdún tó lọ. Tẹ́gbà gbàgbé láti bí ọdún tó lọ náà ni kéèsì yẹn ti bẹ̀rẹ̀ tó ti wà ní ilé ẹjọ́. Ṣùgbọ́n tí ó ṣẹlẹ̀ lénìí nílé ẹjọ́ ó ní wípé adájọ́ wọ́n ti dájọ́ wọ́n dẹ̀ ní kí gbajúgbajà òṣèré yẹn ìyẹn bàbá Ìjẹ̀ṣà aláwàdà pé kó lọ lo ọdún mẹ́rìndínlógún lọ́gbà ẹ̀wọ̀n ọdún mẹ́rìndínlógún 16 years ó ní ìdájọ́ tí wọ́n fún bàbá Ìjẹ̀ṣà wọ́n ní kó lọ lo ọdún mẹ́rìndínlógún ní ọgbà ẹ̀wọ̀n eléyìí tí wọ́n yọ díẹ̀ tí wọ́n yọ àwọn àsìkò tó ti lò ní àhámọ́ yẹn pé wọ́n máa yọ kúrò ńbẹ̀. Eléyìí náà ni a fi ń sọ fún yín pé àní ń dáràn ọ̀rọ̀ sì ní dá wa. Ohun tí ó bà orúkọ wa jẹ́ tí orúkọ tí èèyàn ti ń build láti ọjọ́ pípẹ́ wá láti ọdún pípẹ́ wá tó wá jẹ́ pé nǹkan kékeré báyẹn òun náà ni ó wá bà irú orúkọ bẹ́ẹ̀ jẹ́. Ọba mi òkè kò ní jẹ́ kárí aburú o ìbànújẹ́ kéré tóbi ni kò ní kàn wá àwọn tó sì kàn náà ọba mi ti máa ń sọ bí dire yóò bá wọn sọ ibi ayé wọn yóò bá wọn sọ dire. Èyí tí ó ṣẹlẹ̀ náà ni a ní ká mú wá fún yín ẹ̀wọ̀n ọdún mẹ́rìndínlógún 16 years òun náà ni adájọ́ ló dá fún ní ẹjọ́ tó dá fún bàbá Ìjẹ̀ṣà ìyẹn gbajúgbajà òṣèré kùnrin aláwàdà tó gbèyàn mọ̀ sí bàbá Ìjẹ̀ṣà látàrí ẹ̀sùn tí wọ́n fi kàn wípé ó fipá bá ọmọbìnrin kékeré kan lò papọ̀ eléyìí tí ó sì di ẹjọ́ tó di awuyewuye láti ọdún tó lọ òun náà ni a ní ká mú wá fún yín. Ilé ẹjọ́ tó wà ní ìlú Èkó òun náà tó ń gbọ́ ẹ̀sùn nípa ọ̀ràn tó jẹ mọ́ ìfipábánilòpọ̀ àti àwọn ìwà míì tó jẹ mọ́ social affairs òun náà ni ìgbẹ́jọ́ yẹn ló ti wáyé wọ́n lè dá ẹjọ́ yẹn lénìí. A fi eléyìí a fi ń bá gbogbo ìdílé entertainment pàápàá jùlọ àwọn òṣèré lọ́kùnrin lóbìnrin a fi ń bá wọn ṣe kẹ́dùn lápè ni torí pé irú eléyìí kò yẹ kó mọ̀ ṣẹlẹ̀ ní agboolé amúlùúdùn ṣùgbọ́n tó bá ti ṣẹlẹ̀ kò sí nǹkan tá a fẹ́ ṣe ó ti wáyé náà nìyẹn. Eléyìí yóò tún máa jẹ́kọ̀ọ́ fún àwọn òṣèrékùnrin míì tí wọ́n náà bá ní irú èrò báyìí tàbí irú wà báyìí lọ́wọ́. Ojú òótọ́ ni o ó jẹ́rọ́ ni o ẹ̀ná ẹ̀wọ̀ ẹjọ́ tí adájọ́ ẹ̀wọ̀ ẹjọ́ tí wọ́n dá adájọ́ ò sì lè ṣàdédé dájọ́ bí ó ṣe àwọn ìwádìí àti àwọn evidence tí wọ́n bá gbé ka adájọ́ síwájú òun náà ni wọ́n máa dájọ́ lé lórí. Náà la fi ń rọ̀ wá pé ẹja mọ̀ sí jẹ́jẹ́. Yorùbá ní téèyàn bá rìn ní bèbè kinní kan wọn kì í pè èèyàn ní olè kò dá ká máa pè èèyàn ní olè kó tó máa fi ọmọ ẹran kó tó máa fi fẹ́rẹ́ kó tó máa fi ọmọ ẹran kó máa gbẹjọ́. Téèyàn bá rìn ní bèbè kinní náà wọn ò lè fi lọ́kùlọ̀ lọ́. Téèyàn bá rìn ní bèbè ọ̀ràn ẹ̀jẹ̀ àlá téèyàn bá rìn ní bèbè ọ̀ràn wọn ò lè fi ẹ̀wọ̀n lọ́ kódà wọn ò lè fi ọ̀ràn lọ́ torí pé bí ìṣẹ̀lẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀ gbogbo àná la gbọ́ nígbà yẹn látọdún tó lọ tó ìdí ìṣẹ̀lẹ̀ náà ni a ní ká mú wá fún yín ẹ̀dẹ̀ ti gbọ́ ìkànnì Otasansan TV òun náà ni a ti mú wá fún yín
lájẹ́ pé kẹ́yìn náà mọ bó ṣe ń lọ bó ṣe ń tẹ̀lé òun náà làfi ní ká mú eléyìí wá fún yín. Adúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò wá, adúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa níkànnì Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ wa kò sì ní de láṣẹ Èdùmàrè. Ẹ máa bá ní share fídíò wa, ẹ máa bá ní like ẹ̀, kẹ̀dẹ̀ máa bá ní comment, kẹ̀dẹ̀ máa bá ní subscribe. Tẹ́ bá ní subscribe yẹn, ẹ fún wa ní agbára, ẹ fún wa ní ìwúrí yẹn pé ẹ ń wò wá pẹ̀lẹ́ ń gbádùn wa dáadáa níkànnì Otasansan TV lórí YouTube. Ẹ ṣé o, thank you, God bless you.